Mo kí yín ẹ káalẹ́ àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ ìròyìn àṣálẹ́ la mú wá sétí ìgbọ́ yín láti ìkànnì Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Ààrẹ Bọ́lá Tinubu ṣe ìfiléde orúkọ àwọn 32 gẹ́gẹ́ bí àwọn tí ó yàn gẹ́gẹ́ bí àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà láwọn ilẹ̀ òkèèrè. Ìjọ Anglican nílẹ̀ Nàìjíríà ké síjọba àpapọ̀ láti fojú àwọn tí ń ṣe agbátẹrù àwọn agbésùnmọ̀mí ilẹ̀ Nàìjíríà hàn dé. Ìjọba ilẹ̀ Amẹ́ríkà fòfin de àwọn tí ń ṣàtìpó nílẹ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n yìnbọn pa ìkànnì àwọn ẹ̀ṣọ́ ní iléeṣẹ́ ààrẹ ní ilẹ̀ ọ̀hún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu òun náà ni ó ti ṣe ìfiléde orúkọ àwọn tí ó mọ̀ jẹ́ aṣojú ilẹ̀ Nàìjíríà 32 eléyìí tí ó fi orúkọ léde báyìí lẹ́yìn tí ó kọ́kọ́ fi orúkọ àwọn 3 kan léde ṣáájú nínú lẹ́tà ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó kọ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí sí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ìyún Sínátọ̀ Godswill Akpabio tó sì gba àwọn aṣòfin ọ̀hún láti ṣe àyẹ̀wò fún àwọn orúkọ ọ̀hún láti buwọ́ lù ú lórí kìnìún gẹ́gẹ́ bí àtẹ̀jáde bó ṣe wá látọwọ́ Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ aráàlú gẹ́gẹ́ bí ó ti ṣe lálàyé wípé lára àwọn tí wọ́n yàn náà tí obìnrin eléyìí tí ń bẹ nínú wọn àti ara àwọn ìkàn eléyìí tí ààrẹ tí ó fowókọ wọn kalẹ̀ sí fún ilé-ìgbìmọ̀ aṣòfin náà òun náà ni amòfin Ogbonna Kalu láti ìpínlẹ̀ Abia nígbà tó sì yan ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Reno Omokri láti ìpínlẹ̀ Delta, ẹni tí ó jẹ́ alága fún àjọ INEC tẹ́lẹ̀ rí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu àti ẹni tí ó jẹ́ ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Erelu Angela Adébáyọ̀ àti gómìnà ìpínlẹ̀ Enugu tẹ́lẹ̀ rí Ifeanyi Ogunwuayi. Wáyé gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí dókítà Olúṣẹ́gun Mímíkò náà ni ó ti gba ìjọba àpapọ̀ ilẹ̀ yìí nímọ̀ràn láti máa yàwó tùlùtùlù sọ́tọ̀ sí ẹ̀ka ètò ẹ̀kọ́ àti ètò ìlera ńlẹ̀ Nàìjíríà. Ọ̀nà méjèèjì òun náà ni ó jẹ́ ọ̀nà láti lè dójútòfò nílẹ̀ Nàìjíríà àti ìdàgbàsókè àwọn aráàlú gẹ́gẹ́ bí ó ti ṣe ń sọ̀rọ̀ níbi ayẹyẹ kan eléyìí tó wáyé ní Ọ̀sára nípínlẹ̀ Kogi. Dókítà Mímíkò ló sọ di mímọ̀ wípé mímọ̀ yàwó tùlùtùlù sọ́tọ̀ àti mímọ̀ ṣe àwọn nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ní agbọn ti ètò ẹ̀kọ́ àti ètò ìlera àti ṣíṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá eléyìí tó jẹ́ pé wọ́n mọ kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ kó àwọn òun náà ni yóò jẹ́ ojúnà láti fòpin sí iṣẹ́ òṣì tó ń ti àìsí ètò ààbò eléyìí tó ń bá ilẹ̀ Nàìjíríà fínra lásìkò yìí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí ọ̀hún gẹ́gẹ́ bí ṣe sọ di mímọ̀ wípé gẹ́gẹ́ bí ó ṣe lálàyé wípé láti ìgbà tíjọba àpapọ̀ ilẹ̀ yìí tí ó ti yọ owó orí ìrànwọ́ epo tó sì jẹ́ pé ó ń fa àbí nǹkan tí ṣe le koko ní àsìkò yìí tó sì jẹ́ pé onírúurú àwọn àlàkalẹ̀ òun náà ni ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òun náà ni ó ṣe ò láti lè jẹ́ kí ara ó dẹ àwọn mẹ̀kúnnù tó lórí tẹlẹmù nílẹ̀ Nàìjíríà. Wọ́n ní síbẹ̀síbẹ̀ nǹkan òun ò tí ì fẹ́ ìṣẹ́nure tó àgbà bẹ́ẹ̀ náà ni ó wá sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ náà ni ó nílò láti bójútó ẹ̀ka ètò ìlera àti ẹ̀ka ètò ẹ̀kọ́ wípé ilé ìgàn òun náà ni ó ń fa ipò akúrètẹ̀ ilé ìtọ́pọ̀lọpọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà tó ń wà tó ń fi yíranú iṣẹ́ òun àtòṣì nílẹ̀ Nàìjíríà ní tíjọba bá sì tí wọ́n bá fòpin sí iṣẹ́ òun òṣì ọ̀hún àbí mọ́ àdínkù débà wọn nílò láti ṣe àwọn tó tọ́ àti ohun tó yẹ ní agbọn ti ètò ẹ̀kọ́ àti ètò ìlera káàkiri ilẹ̀ Nàìjíríà yóò sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí òye kí wọ́n lè ní ẹ̀kọ́ tó yanrantí àti àwọn tó jẹ́ pé ìlera kọ̀ọ̀kan tí ń bá fínra wọ́n sì lè gba ìwòsàn tí wọ́n sì rí ìtọ́jú tó péye. Wáyé ìjọ Anglican nílẹ̀ Nàìjíríà ti bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu ẹni tí ó jẹ́ bíṣọ̀bù ti dáọ́sìsì ìpínlẹ̀ Kaduna ìyún Edwin Achin tí wọ́n sì ń ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti ṣe ìwádìí lórí àwọn owó gan òun náà ni wọ́n ṣe agbátẹrù fáwọn agbésùnmọ̀mí láwọn apá òkè ọya nílẹ̀ Nàìjíríà àti jákèjádò ilẹ̀ yìí tí wọ́n fi ń da omi àlàáfíà lóró káàkiri gẹ́gẹ́ bí ilé ìjọsìn gẹ́gẹ́ bí wọ́n ṣe ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n gbẹ̀mí lẹ́nu àlùfáà àgbà náà
lẹ́yìn tí ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ obìnrin o tó sì wà ní ìgbèkùn àwọn agbésùmọ̀mí ọ̀hún. Báyìí ni wọ́n ké síjọba àpapọ̀ láti lè rí dájú pé wọ́n dóòlà àtìyàwó àti ọmọ ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún. Nínú àtẹ̀jáde kan eléyìí tó wá látọwọ́ adarí àgbà fún ìjọ Anglican nílẹ̀ Nàìjíríà, Reverend Henry Ndukuba ni ohun tí ló ké síjọba àpapọ̀ ilẹ̀ yìí o, tí ó sì ń fi àdùnnú rẹ̀ hàn lórí ikú àlùfáà ìjọ ọ̀hún, wípé ó jẹ́ ọgbẹ́ ọkàn fún ìjọ ọ̀hún pátápátá ní káàkiri ilẹ̀ Nàìjíríà, gẹ́gẹ́ bí ilé ìjọsìn gẹ́gẹ́ bọ́n ti ṣe fi léde báyìí o, wípé kíjọba àpapọ̀ ilẹ̀ yìí ò kún ìdájọ́ pé gbogbo àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ fún àwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n ṣe ìkúnlọ́ fún wọn, òun náà ìdájọ́ pé wọ́n fi ojú wọn hàn dé o, tí wọ́n sì fi wọ́n jẹ, tí wọ́n sì fi ìyà tó tọ́ tí wọ́n fi jẹ wọ́n ní abẹ́ òfin. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ló tún wá kí ìjọba àpapọ̀ ilẹ̀ pé kún ìjọ jàre o, látàrí bí ẹ̀mí àwọn èèyàn ṣe ń ṣòfò tó sì ń sọnù lóní kẹ̀tíkẹ̀tí ńlẹ̀ Nàìjíríà lóní fọnáfọnṣu, pé kí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà kó jọ jàre o láti lè wàgò dẹ́kun ìwà àìsí ètò ààbò nílẹ̀ Nàìjíríà. Wáyé o, láti ìlú Oǹdó, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú Ẹ̀pẹ́ lọ́kùnrin àti lóbìnrin náà ni wọ́n péjú pésẹ̀ sí ìlú Ẹ̀pẹ́ níjọba ìbílẹ̀ ìlà oòrùn Oǹdó lónìí láti ṣayẹyẹ àyájọ́ ọjọ́ Ẹ̀pẹ́ ti ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ eléyìí tó wáyé ní òní, eléyìí tí ọba His Royal Majesty Ọba Oyèbádé Akínkúnadé Adénúsì kẹta Yàngédé ti ìlú Ẹ̀pẹ́, eléyìí tí tó tún fi àwọn olóyè ìlú Ẹ̀pẹ́ níbi tó ti ń sàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ Ẹ̀pẹ́ ti tọdún yìí, tí wọ́n sì fi ń bọlá fún ìlú ọ̀hún, tó sì fi ń ṣe ìrántí fún àwọn ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ nílé lóko àti lẹ́yìn odi, wípé kò síbi tó dàbí ilé o, gẹ́gẹ́ bí orí adé ọ̀hún gẹ́gẹ́ bó ti júwe àyájọ́ ọjọ́ Ẹ̀pẹ́ ọ̀hún, tó sì júwe ìlú Ẹ̀pẹ́ gẹ́gẹ́ bí lára ìlú àwọn ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá, tó sì ní àti ìfọwọ́sowọ́pọ̀ ìjọba ìpínlẹ̀ Oǹdó àti ìlú Ẹ̀pẹ́ òun náà ló jẹ́ pé wọ́n ti ń ṣe àwọn àbójútó àtàwọn iṣẹ́ àkànṣe kan bíi ọ̀nà àti pípèsè ẹ̀rọ tí ó mọ̀ múná tó ń lo agbára òrùn sólà àti omi tó já gaara àti àwọn nǹkan míì tó jẹ́ amáyédẹrùn sí ìlú Ẹ̀pẹ́ pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ ìṣèjọba ìpínlẹ̀ Oǹdó àti ìṣèjọba orí adé ti ìlú Ẹ̀pẹ́ náà. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ó wá ké sí gómìnà ìpínlẹ̀ Oǹdó, gómìnà Lucky Orímisan Ayédàtiwa láti pèsè àwọn nǹkan mèremère fún ìlú Ẹ̀pẹ́ kó sì máa tẹ́tí sí àwọn ìbéèrè wọn o. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni kí ó tún ṣe pèsè ọkọ̀ fún àwọn orí adé káàkiri ìpínlẹ̀ Oǹdó. Nígbà tí ń sọ̀rọ̀, ẹni tí ó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ àríwá Oǹdó ní ọ̀nàrẹ́bù Jimoh Adébáyọ̀ olóńgbòṣùbà fún orí adé ti ìlú Ẹ̀pẹ́ Yàngédé ti ìlú Ẹ̀pẹ́ látàrí bí ó ṣe ń fi àyájọ́ ọjọ́ ti ọdún Ẹ̀pẹ́ ọ̀hún bí ó ṣe fi ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn ọmọ ìlú Ẹ̀pẹ́ nílé lóko àti lẹ́yìn odi, tí ó sì fi ń fi ìfẹ́ àti ìṣọ̀kan ìrẹ́pọ̀ tó fi múlẹ̀ láàrin àwọn ọmọ tolórí tẹlẹmù ní ìlú Ẹ̀pẹ́. Ẹni tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ tó ṣe agbátẹrù ètò Ẹ̀pẹ́dé ti ọjọ́ Ẹ̀pẹ́ ti tọdún yìí, ìyún olóyè gíga Adékúnlé Oyèwọlé Àkàndé Ọ̀dúnwó ti ìlú Ẹ̀pẹ́ ló dúpẹ́ fún Ọlọ́run fún àṣeyọrí lẹ́yìn bí ṣíṣe agbátẹrù ètò ọ̀hún láti ṣe ìpalẹ̀mọ́ bó ti gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀, tó sì jẹ́ pé ètò ọ̀hún náà ni ó kẹsẹ̀ járí o lẹ́yìn tí wọ́n padà ṣe tó sì mú ìrẹ́pọ̀ bá gbogbo ọmọ ìlú Ẹ̀pẹ́ nílé lóko lẹ́yìn odi àti àwọn olùgbé bẹ̀. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni olóore ti tẹ́kùnlẹ̀ èèyàn Michael Tọ́pẹ́ Ògúnnẹ́yìn ni ó sọ di mímọ̀ wípé àjọ ọdọọdún ti Ẹ̀pẹ́ tọdún yìí òun náà ni ó ti túbọ̀ tí ó tún mú ìdàgbàsókè tó lọ́rìn o bá ìlú Ẹ̀pẹ́ yàtọ̀ sí ti tàtẹ̀yìnwá, gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Oǹdó gẹ́gẹ́ bí ó ti ṣe mú àgbéga débá ipò ọba ti ìlú Ẹ̀pẹ́ sí àwọn ọba tí ó jẹ̀sẹ́bì ní ìpínlẹ̀ Oǹdó yún àwọn ọba first class, gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣe lálàyé o lásìkò ayẹyẹ ọ̀hún náà. Wọ́n sọ di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn òun náà ni wọ́n ń bẹ níkàlẹ̀, eléyìí tí wọ́n tún ṣíṣọ lójú ààfin tuntun ti Yàngédé ti ìlú Ẹ̀pẹ́, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kànrìnkànrìn èèyàn eléyìí tí wọ́n bẹ ń bẹ̀ òun náà ni wọ́n fi owó àti iye tó jọjú kalẹ̀ láti fi kọ́ ààfin tuntun Yàngédé ti ìlú Ẹ̀pẹ́ ọ̀hún. Ẹ̀wẹ̀ àwọn tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún náà ni
orí adé ọba dókítà Rufus Akínrìnmádé Ọ̀rúnjà ti ìlú Òdìgbò àti alága fún ìgbìmọ̀ tó ń ṣe agbátẹrù ètò ọ̀hún ìyún olóyè arábìnrin Akínlolú Olúwàtúmí nínú Erelú ti ìlú Ẹ̀pẹ́ olóyè Festus Oríadé Ìyànbọ̀bágún àti ìlú Ẹ̀pẹ́ àti olóyè Awófẹ́mi Orípìnyè àti àwọn míì tí wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Ìròyìn àṣálẹ́ lẹ ṣì ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn lẹ́yìn tí gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè àti ìròyìn ààrẹ ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. Mo kí yín káàbọ̀ padà. Ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú. Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump náà ni ó ti fòfin de àwọn tí ń ṣe àtìpó ńlẹ̀ ọ̀hún láti máa wọlé ọ̀hún báyìí lẹ́yìn bí àwọn aṣekúpani kan wọ́n ṣe yìnbọn pa méjì nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ olùlé ìjọba ilé tí ń bẹ ní Washington DC. Gẹ́gẹ́ bí ó ti fi léde báyìí wípé àwọn tí ń ṣàtìpó ọ̀hún wọ́n fòfin de wọn láti má wọ orílẹ̀-èdè ọ̀hún o. Eléyìí tó wá láti ẹnu adarí àgbà fún àjọ tí ń rí sí wọlé àti jáde ńlẹ̀ ọ̀hún Joseph Edward òun ló sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ ọ̀hún náà ló ti kéde o láti ṣẹ́wélé fún àsìkò yìí náà. Lákòótán ìròyìn aré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin tilẹ̀ Nàìjíríà Super Falcon látẹnu akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ọ̀hún Randy Wardrum òun náà ni ó ti ké sí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ńlẹ̀ Nàìjíríà NFF tó sì wọ́ wọn síta o láti ṣàlàyé lórí owó tí ó tó ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún owó dọ́là eléyìí tí owó iye rẹ̀ tó ń jẹ́ bílíọ̀nù kan àti ẹ̀sún márùndínláàádọ́ta owó náírà gẹ́gẹ́ bí ó ti ṣe fẹ̀sùn kàn pé àjọ FIFA òun náà ló fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá NFF nílẹ̀ Nàìjíríà ní owó ọ̀hún láàrin oṣù kẹwàá lọ́dún 2022 ní múra sílẹ̀ fún ife ẹ̀yẹ àgbáyé tàwọn obìnrin ní ọdún 2023 eléyìí tó wáyé ní orílẹ̀-èdè Australia ní àsìkò ìgbà náà àti New Zealand. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ìròyìn ti fi léde lójú òpó ìjára báyẹn pé Wardrum òun náà ni ó ti ń ké sí àjọ NFF o láti wá ṣàlàyé bí wọ́n ṣe lo owó ọ̀hún àti ibi tí owó náà tó wọlé sí. Pẹ̀lú ìròyìn aré ìdárayá òní àmọ́ wa kọ̀ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tòní gúnlẹ̀ láti kàn ní Sun City FM tó bá ní ohunkóhun tó ń ṣẹlẹ̀ láì gbóyin tẹ́fẹ́ bùn àgbọ̀ ilé ipò wọ́tọ̀ bí fàtẹ́ iṣẹ́ sọ́sọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 08118098314. Akínọlá Olúyìí lólóòtú ròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jọ ṣẹ́pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashir ló mú wá sétí gbọ́yìn ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wa.